ẹlòmíì kò béèrè ẹ̀kọ́ bọ́n ṣe ń ta tẹ́tẹ́. Àwọn tó ti ń ta tẹ́tẹ́ yẹn iṣẹ́ tó ń ṣe yẹn kò béèrè lọ́wọ́ àwọn tó ti wà ńbẹ̀ tẹ́lẹ̀. Àwọn tó ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti ń ṣe tó ti ń dá fún kò béèrè lọ́wọ́ wọn pé ẹ gbé mi débẹ̀, ọ̀nà wo mo lè gbé gbà. Tèmi stitches mo kí yín kò béèrè torí gbogbo nǹkan òun ló ní tricks. Gbogbo nǹkan ló ní trick wo làwọn tó ti ń ṣiṣẹ́ yẹn tẹ́lẹ̀, trick wo ni wọ́n ń lò tí wọn ò gbé wọ débẹ̀ tí wọn ò mọ̀ ń pa ẹ̀. Ìwọ náà kọ́ṣẹ́ yẹn bọ́n ṣe kọ́ ni, business yẹn ó kọ́ bọ́n ṣe kọ́ ni, ṣùgbọ́n ǹjọ́ ó béèrè pé ọ̀nà wo lẹ̀ ń gbà ṣe tẹ́ ẹ fi ń jèrè nídìí ẹ̀. Kéèyàn kọ́ṣẹ́ kan kó mọ̀ ọ́ kó dàbí kó ṣe kíṣẹ́ yẹn máa gbé. Ẹlòmíì kan ń ṣe náà ni ó mọṣẹ́ yẹn, ẹlòmíì mọṣẹ́ yẹn dójú àmì, ẹlòmíì mọṣẹ́ yẹn dójú àmì, ṣùgbọ́n òun ló mọṣẹ́ iṣẹ́ ògbé. Wàá kàn ráwọn ẹlòmíì tó yẹ pé ìwọ gan máa wò pé àwọn ẹni yìí mú mọṣẹ́ yìí jù wọ́n lọ. Wọ́n máa sọ fẹ́lòmíì pé bọ̀bọ́ yẹn ó mọṣẹ́ o, bọ̀bọ́ wọn ò ní fún un lówó gidi. Wọ́n mọ̀ kó mọṣẹ́ àmọ́ wọn ò ní fún un lówó gidi, wọn ò ní patronize ẹ̀ dáadáa, kò ní rèrè débi tó máa rójú owó. Ó mọ bísínẹ́sì yẹn ṣe, ṣùgbọ́n èrè tó yẹ kó jẹ wọ́n máa gbé fẹ́lòmíì torí pé kò béèrè fáànú tó máa fi ń jẹ tẹ́tẹ́ ni. Ọlọ́run ló láàánú yẹn. Àánú iṣẹ́ téèyàn ń ṣe tó bá ń gbèyàn, àánú ni. Àwọn èèyàn tó ráàánú gbà lọ́wọ́ Ọlọ́run, àwọn oníṣẹ́ tí wọ́n ń ṣe ló máa ń gbè. Kò ní ṣe pẹ̀lú pé mo mọ̀ èmi ni mo mọ̀ ṣe jù, èmi ni mo mọ̀ tẹ́tẹ́ yìí ta jù torí mo mọ̀ ọ́ọ̀dù yọ ni, torí ẹ̀ ni mo ṣe ń jẹ. Kò ní ṣe bẹ́ẹ̀. Àánú náà máa fi ń jẹ tẹ́tẹ́ inú ayé. Iṣẹ́ tó ń ṣe mo mọ̀ ọ́ ṣe, ìyẹn nìkan ò tó. Béèrè fún àánú lẹ́yìn tó ti béèrè lọ́jíìkì tíríkì táwọn tó wà ńbẹ̀ tí wọ́n ń jẹ. Béèrè lọ́wọ́ wọn pé báwo lẹ̀yin ṣe ń ṣe tẹ́ ẹ fi ń jẹ. Wọ́n á gbé ẹ débẹ̀. Tó bá ti wá gbé ẹ débẹ̀ wàá wá ṣẹ̀ṣẹ̀ wàá béèrè fún àánú pé wọ́n ti gbé mi débẹ̀ o, pé ọ̀nà báyìí làwọn ń gbé gbà táwọn fi ń jẹ. Wọ́n ṣe wá gbé ẹ débẹ̀ yẹn, ó nílò àánú tí lọ́jíìkì yẹn tó fi máa wọ́ọ̀kì fún wọn náà, torí àwọn mọ lọ́jíìkì yẹn. Ṣé ẹ mọ̀ Yorùbá máa ń pòwe kan, Yorùbá máa ń pòwe kan. Wọ́n á ní ẹni tí kòkó ẹ̀ bá yè òun ló mọ̀ ọ́ lọ. Ìyẹn ni wípé tẹ́tẹ́ yẹn ìwọ tó o bá ń jẹ nídìí ẹ̀ dáadáa, òun lára ayé. Ọdẹ Akéwì tí ọdẹ ń jẹ́ o. gbogbo fàájì bàmí ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ o. Ẹ kú dédé àsìkò yìí sà. Àwa nìyẹn sà. Gbogbo fámìlì ń kọ́ sà. A dúpẹ́ o. Mo lérò pé ń bá mi bọ̀ látẹ̀ẹ̀kan sà. Ọdẹ Akéwì ni wọ́n wọlé sórí ètò lálẹ́ yìí live. Ẹ̀yin tẹ́ ẹ bá ti mọ tẹ́ ẹ ń gbádùn fàájì dáadáa time to time. Francis Ọdẹ́bùnmi Ọdẹ Akéwì tí ò pé méjì ní rédíò Fàájì 106.5 FM. Àwọn ni wọ́n wọlé sí orí live yìí lálẹ́ yìí. Wọ́n wọlé sórí live yìí lálẹ́ yìí. Bàbá, ọ̀rọ̀ tẹ́tẹ́ ayé òun ni mò ń sọ. Mo lérò pé ń bá mi bọ̀ látẹ̀ẹ̀kan sà. Hello. Mo wà pẹ̀lú yín sà. Yeah. Hello, mo wà pẹ̀lú yín sà. Mo ní tẹ́tẹ́ láyé sà. Bẹ́ẹ̀ni. Ẹni tí ò bá ta kò kí ń jẹ. Bẹ́ẹ̀ni, ìgbìyànjú lẹ̀dá máa gbà. Kábíyèsí sà. Ẹni kòkó ẹyẹ lọ máa lọ. Kábíyèsí sà. Nígbà míì tí èèyàn bá ta tí bá ń jó yóò ṣe bó máa ṣe. Kábíyèsí Olódùmarè. Tó bá fi ní ìṣòro sọ̀tọ̀ọ̀tọ̀
ló sára dọ̀jọ̀gbọ́n. ìṣòro ṣọ̀tọ̀ọ̀tọ̀ Ló sára ilé mi dọ̀jọ̀gbọ́n. ló fara alé mi dọ̀jọ̀gbọ́n. ẹnu àgbà lóbi gbó. Ìṣòro ṣọ̀tọ̀ọ̀tọ̀ ló sára ilé mi dọ̀jọ̀gbọ́n. Ìṣẹ̀lẹ̀ òdì sọ́nídòpè. Ẹni tí ń kọ́ iṣẹ́ báyìí òun náà níṣòro tiẹ̀ o. Ẹlòmíà ní ọba tí ọ̀dọ̀ lágbájá kó gbàdúrà fún ọ. Tá ń sọ fún ẹ pé tí ó gbàdúrà òun náà ò ní tiẹ̀. Pé ogun ṣọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ni ó ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ló ń ṣe ọmọ ẹ̀ léńbájẹ́ ń sunkún owó, ọmọ ẹ̀ ń sunkún ọkọ. Bẹ́ẹ̀ni ní ìgbà míì èèyàn bá tẹ bátìrì kan tó bá dún ọlọ́ndẹ́nu yóò wá sí àti ọ̀bá láròjinlẹ̀ yóò sì bóun lòún gbọ́n. Yóò ṣe bóun lòún mọ̀ ṣe. Yóò wá ṣe bóun lòún máa ṣe. Tẹ́tẹ́ láyé a máa ta lómi ọba bó ṣojú. Ọ̀jọ̀gbọ́n olórin King Dr. Saheed Òṣùpá ó tiẹ̀ ní bá ṣe ń ta ká máa fọkàn bá lọ. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ilé ayé ṣe nínú. Ẹ ṣeun sà, ẹ ṣeun sà, àgbà ò ní tán lórílẹ̀ sà. Àmín. Àmọ́ rí yín báwo, inú mi dùn púpọ̀ pé mo gbà yín lálejò lórí ètò lálẹ́ yìí. Ẹ ṣeun sà. Hello sir. Ẹ ṣì wà ń bẹ̀ sà. Ẹ̀sùn wájú. Mo ń gbádùn. Mi ò gbọ́ sà. Mo ní ẹ̀sùn, mo ń gbádùn yín. Ẹ ṣeun sà. Báwo lẹ̀yin ṣe ń ta? Ṣé àìmọ̀ bí wọ́n ṣe ń ta ọ̀nà òdì tẹ́ ń gbà ta òun ló fà á tẹ́ kì í fi jẹ ni? Àbí àsìkò tí ò tíì tó? Torí ẹlòmíì gan nígbà míì ó lè jẹ́ àsìkò ẹ̀ ní ò tíì tó tọ́lọ́run sọ pé ó máa bẹ̀rẹ̀ sí ní jẹ. Á wá rò pé ayé kan ní í ṣe òun, orogún ilé ìyá òun kan ni. Ẹlòmíì àìbìkítà, àìkẹ́kọ̀ọ́ tó péye nípa iṣẹ́ tó ń ṣe, àìnímọ̀ tó, òun ló fà á tíṣẹ́ tó ń ṣe tó fi jẹ́ wípé ó kàn ń ṣe náà ni kò rérè nídìí ẹ̀. Ọ̀nà wo lẹ̀yin ń gbà ta tẹ́tẹ́ tó kì í fi jẹ? Ìwọ tó ń jẹ díẹ̀díẹ̀ tẹra mọ́, torí àtọ́làtọ̀ bí mo ṣe sọ sẹ́yìn 9 bad pass. Omi tẹ́rẹ́ ló máa ń dodò adágún ló máa ń di odò ńlá. Àwọn àgbàlagbà ní tó bá ń kán tí ò bá mọ́wọ́rọ́ bó pẹ́ bóyá yóò padà kún. Tá a bá sọ wípé tẹ́tẹ́ láyé, kì í ṣe wípé ká fi wàdùwàdù wọ́là, kì í ṣe ká fi, torí Yorùbá ní béèyàn bá fi ìwà wọ́ra mú orógùn ọkà yóò dá a pẹ̀lú. Ẹlòmíì tó bá gbọ́ bàmí ọdẹ ẹwà ń bẹ̀ sà. Bẹ́ẹ̀ni sà. Ẹlòmíì tó bá gbọ́ tá à ń pé tẹ́tẹ́ láyé nísìnyí pé ní ọba máa sáré. Yóò bẹ̀rẹ̀ eré burúkú yìí. Ní Yorùbá tó ní tí a sọ fúnru wọn. Ẹgbẹ́ mi débẹ̀ sà. Yorùbá ní akánjú lówó ojú ogun ní ń lọ. Òòjọ́ ni ńlá yọ̀ ṣẹ̀wọ̀n. Ni ó ń bẹ lábàdí èṣùṣù lóko. Akánjú lówó ojú ogun ní lọ. Òòjọ́ ni ńlá yọ̀ ṣẹ̀wọ̀n. Ọlọ́run ni ó ṣe tèmi, ó ń bẹ lábàdí ń jèṣù iṣu. Ìyẹn ni wípé jẹ́jẹ̀jẹ́ ló máa ń pẹ́ kánrin kése, pápápá kíákíá ní mọ́ di páfe. Ẹ̀rí táwọn bàbá wa tí èèyàn bá sáré lówó lọ́mọdé láyé ọjọ́ òun wà ní kí ni ń ṣe. Ẹ wádìí ẹ̀ dáadáa. Wáyé wọn wá ní
ìràwọ̀ ọ̀sán a máa bàgbà lẹ́rù. Yóò dalẹ̀. pé kínní yìí ṣé yóò pẹ́. Wọ́n bá rí ìràwọ̀ lọ́sàn-án wọn ní èyí ìyá mi. nígbà tí ọba ìdálẹ́ tó wúlò gangan ṣé yóò sì padà tàn báyìí. Àtùpà ìsìn níyì lọ́sàn-án. Yàrá ń fún nìkan lólórí ní ìsìn. Àwọn tí wọ́n lóye wà ní alẹ́ ló níyì. Torí yóò bá ìfarabalẹ̀ wá, èèyàn á máa lówó látàárọ̀ dalẹ́. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kì í dalẹ̀. Èyí tó bá dalẹ̀ kẹ́ ẹ tó mọ̀ bóyá èèyàn jẹ́ ọlọ́lá ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ tó bá rí i. Alẹ́ ni ó sọ. Alẹ́ ni torí àbá ń fi góòlù kọ́ béèrè àwọn ìgbà lọ́la. Ìdálẹ́ ló lówó. ẹ ṣeun adúpẹ́ àgbà òní tán lórílẹ̀ sà pàápàá jùlọ àwọn èwe wòyí ọ̀dọ́ wòyí eré kóyákóyá ni wọ́n ń sá ọ̀nà ẹ̀bùrú ni wọ́n ń gbà. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀yàn bá ti ń sáré ó sọ fún onímọ́tò kan jọ kan láǹfó ni ó wá ń sáré oyin rẹ́kọ̀dù tí ń plé nínú mọ́tò oyin kalẹ̀ ariwo ìpọ̀. Mo wá ní ọ̀gbẹ́ni ṣé ká má bọ̀ ọ̀dọ̀ ẹlẹ́kùn náà ni rẹ́kọ̀dù tó ń plé ló fi láàdù tó báyìí. Obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wá ní arákùnrin ìwọ nọ́mbà wí látẹ̀yìn ń bẹ̀ yẹn. Ó ní ẹni tó bá fẹ́ sọ kó ṣe sí tó kàn wọ́n jàre. Ó ní ọ̀dà. Ó wá yà nígbà tó débi kan fún epo. Mo ní dákun gbogbo mọ́tò tó ti fi ilẹ̀ ṣé wọn ò ti bá ọ báyìí. Yorùbá ní asúré tètè òrùn ní kọjá lé arìngbẹ̀rẹ̀ ò sì ní sùn sójú ọ̀nà. Ìjọ́nà mo ní àtẹni ó yára àtẹni ó kánjú wọ́n jọ pàdé. Kódà ìkánjú nígbà míì gan ó lè ṣokùnfà kéèyàn má padà débi tí ń lọ. Bẹ́ẹ̀ni mo ní gbogbo àtọlọ́kadà àtọnímọ́tò tó fílẹ̀ torí báyìí ní ìsìn wọ́n ti lé ọba òmí ìtàn ti kọjá rẹ̀. Wọ́n bá ṣe níbi ìwọ ti ń kánjú tó ló fẹ́ mú overtake. Bẹ́ẹ̀ni kódà kó ṣe wípé kò yálé epo nígbà ọba sáré ibi tí ń lọ yóò mo wá sàlódò sọ́ọ̀mọ̀ wípé páàpù díẹ̀ ààyè díẹ̀ péréte ló wà láàrin ẹni tó sáré àtẹni tí ò sáré. Láti ibi tó ti ń bọ̀ ní ìsìn gbogbo àti ó ti fi ilẹ̀ hàn ń tẹ́ ẹ fi fira yín lẹ̀ kò ju bí ìṣẹ́jú 5 lọ. Àmọ́ lórí ọkọ̀ tí wọn náà ò dúró. Bí ìṣẹ́jú 5 lọ. Ọmọ tí ń kánjú yìí mọ̀ pé ń tá a fi fira wá sí ọ̀pọ̀ náà. Ẹ wò ó ibi tá à ń lọ tá à ń kánjú lọ́hùn. Tẹ́lẹ̀ nígbà bá débẹ̀ tá a bá ṣọ́ra sí a máa rántí tá a ti gbàgbé tá a mú lọ́wọ́. Ó ṣe é kí n tó débì. Mo sì gbà bí mo ti ń kánjú ó ní nǹkan kan tó yẹ kí n mú o. Torí life is a process in stages. Ẹ wo àwọn tí ó ṣe pé wọ́n gbé rìn ẹ jẹ́ wo àpẹẹrẹ kan wá àpẹẹrẹ kan ní Michael Jackson. Gbajúgbajà olóògbé olórin tàkasúfè ó ti dolóògbé. Nínú àwọn Jackson 5 òun ni ó mú gbogbo àwọn ẹ̀jẹ̀ rẹ̀ 5 ni wọ́n. Òun ló sì 4 àmọ́ Layé ń rí.
kékeré báyìí nígbà tí ọmọ ọdún mẹ́wàá òkìkí ti ń dé. Àwọn companies yóò máa sọ pé a nílò ọmọ báyìí ẹgbẹ́ wá ṣó wa wọn rántí àyòkù mọ́ ẹgbẹ́ lágbájá wa ẹgbẹ́ tàmàdò wa òun náà la fẹ́ rí. Nígbà tí èèwọ̀ ọdún 12 ọjọ́ bá àwọn ẹgbẹ́ rẹ̀ ṣeré mọ́ torí àwọn èèyàn nílò rẹ̀. Ògo ti dé, òkìkí ti dé. Àwọn òṣèlú náà bá ṣeré ń bẹ̀ wọ́n mọ̀ pé nílò ẹni ṣòó tí ń bọ̀ ni wọn ò fẹ́ kí nǹkan kan ṣe. Ìwọ pẹ̀lú àwọn ìwọ̀nyẹn ẹ̀jọ́ sí kàtígórì kan náà mọ́ ni. Nígbà tí èèwọ̀ sẹ́ńtì òkìkí ó ti kúrò ẹ̀yà àdìpọ̀ báyìí àwọn èèyàn ńlá olórí orílẹ̀-èdè fẹ́ rí àwọn tí wọ́n pawọ́ àwọn èèyàn ńlá ni. Wọ́n wá sọ pé wọ́n ń wù bí kọ́ máa ṣe bí èwe tí wọn ò jẹ́ ó ṣe. Kódà àwọn olówó lọ fún wọ́n fẹ̀ kí má mú kí nǹkan máa síbẹ̀ ọ́sìtì ti wà nù kíúbíkù yẹn wọ́n á dé má bẹ̀ bí pósí. Oògùn tí ń lò gbogbo ẹ̀ wọ́n wá fún un. Along the line nígbà tí ó pé 50 years wàhálà ti ń dé láti inú pọ́tù. Àwọn àtúbọ̀tán tó ti ṣe sẹ́yìn bẹ̀rẹ̀ sí ní dé. Rape cases, sexual harassment kìnnìkan sí òkè láti ẹ̀wá ni wọn ò fẹ́ràn ṣé gbogbo ẹ̀ náà ló jẹ́ rán. Ayé ti àbúrò ní ṣe ń lò ìyàwó wo ní bá wọlé. Torí wọ́n ní bí aráyé ò bá rí kan wọn ò ní fi méjì kún. Bẹ́ẹ̀ ni wàá rí wípé ó dàgbà láì ṣèwé. Àárín wọn ni wọ́n pè ní adàgbà má ṣèwé. Adàgbà má ṣèwé. Inú wọn ni wọn yìí kúrò láròbó. Èèbó mo ti fún ẹ yọwọ́ ọṣẹ. Bó ti nǹkan lọ́jọ́ lórí tó bí ìwọ̀nba wípé wọn ò dúró ṣèwé òun. Kò dúró ṣèwé. Wọ́n á máa wá ṣèwé lágbà. Ẹ rí i pé àwọn ọ̀dọ́mọdé olówó inú wa a máa wù wọ́n kí wọ́n tàn ṣẹ́ ṣùgbọ́n owó tí wọ́n ti jẹ́. Ìjọba ti bẹ́ẹ̀ bọ̀ lọ ń bo ìwọ wo bí àpẹẹrẹ ń gbẹ nìkan ní orí Nàìjíríà kan àwọn ìwọ wo ọmọ bàbá olówó tá a bá àṣẹ àmọ́ wí kí wọ́n pè ìyàwó ni wọ́n jẹ. táǹsọ̀ bí wọ́n wo àmọ̀tàn rẹ̀. Lọ jókòó bì kan àti ẹ̀ ń sọ̀rọ̀ ẹran tó níwo ìgbín tiẹ̀ náà ń yọjú. Báwo ni òní mọ̀ pé owó láti ta àmọ̀tàn títí ń bọ̀ akán jùlọ tí àmọ̀tàn ló fi jẹ́ pé adàgbà mọ́ kúrò láròbó ojoojúmọ́ ní ọwọ́ ọṣẹ. Ẹ ṣeun mo dúpẹ́ sà. Ọdẹ màá fẹ́ yọ̀ǹda yín láìpẹ́ yìí àmọ́ láàrin ìṣẹ́jú kan àbọ̀ ẹ bá mi fún àwọn ọ̀dọ́ tí wọ́n ń kánjú ẹ bá mi gbà wọ́n níyànjú sà. Ẹ ṣe ká máa kánjú torí wípé ní ìgbà míì à ń ṣe bí ọgbọ́n àwa nìkan tó. Ó ti wò là kí ọmọdé ó tètè jí dóko tó iwájú ni wọ́n máa bá kùkùté. Ẹlòmíà ló ń fẹ́ gbé dápọ̀ ayé tá ọ fẹ́ rà gbé ń ta ní
Ọlọ́run ló láyé. Ọlọ́run tó ní òòtá. Ìwọ sì ló fẹ́ rà, ta ló fẹ́ sanwó fún? Ta ló sanwó fún? Ọlọ́run tó láyé ọ̀tá, ṣùgbọ́n ìwọ ló fẹ́ rà gbé. Ta ni ó fún ọ̀tá lọ rà lọ́wọ́? Ta ló sanwó fún? Ló fi jẹ́ pé ọ̀pọ̀ wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wọn lọ́wọ́. Ẹ̀rù ọjọ́ iwájú tí wọ́n bà wá hùn. Ọ̀nà bí bá a ṣe ń rò, tá a bá ti ń gbìyànjú tá à ń pàdúrà sí yóò kúkú dáa. Ó wá ṣe pàtàkì ká mọ̀ wípé aládé irọ́ kan kò lè jọba lọ kánrin kése. Ẹṣin tá a fèrúrà kan ò ní rìn jìnnà. Ẹ kú àgbàṣà. Irọ́ kan ìjọba lọ kánrin kése. Ẹṣin tá a fèrúrà kan kò ní rìn jìnnà. Ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá fèrúrà ẹṣin ẹ̀rù á máa bà á. Ó lọ pẹ́sìn mi lọ. Ó fẹ́ kó rìn jìnnà o. Ó dàbí ẹni tó jí mọ́tò gbé ni. Ẹ dákun sí yọmọ ẹ̀kọ́ rìn jìnnà. Yọmọ ayọ̀ fún bí ẹni fún kàkà kí ọba. Bẹ́ẹ̀ni ọgbọ́n ìdá sí. Kàkà kí ọba téèyàn jí gbé ṣe mọ̀ pé yọmọ yọ fún ní kọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ni èèyàn a máa ṣe ládùúgbò ìyẹn ni ò ní fi gún. Èèyàn lè jíṣu ládùúgbò ìyẹn ni ò gbọ́dọ̀ fi gún. Torí poroporodo yóò táṣìírí ẹ̀. Ìwọ tí a mọ̀ pé ò níṣu lóko, ò lóko àkùnà, ò níṣu lẹ́yìn, ò ṣiṣẹ́ lápá, wọ́n wá ń gbúrò odò yẹn rẹ̀. Jẹ́ wá ń gbúrò odò lórùn lábẹ́ òrùlé rẹ̀. Ẹ dákun bí sọ máa sọnù ibi wọn wà sí. Ọ̀dọ̀ olúwẹ̀ náà ni wọ́n wá sí. Jẹ́ àwọn ọ̀dọ́ wa. Ẹ wo òwe tí mo fẹ́ kan pé aládé irọ́ kan ìjọba lọ kánrin kése. Ẹsẹ̀ tá a lò ní rìn jìnnàjìnnà. Nígbà tá a kéré, ìyá bàbá ọ sọ ìtàn kékeré kan fún wa tó nígbà tó ta yẹn tán. Ó wá ní àkùkọ ológbe lórí. Ó ṣe ìlú kan nígbà tó dé ọ̀hún wọ́n ń pè ní ìlú àwọ́ta. Wọ́n ti dífá wípé àjòjì gòdògbò tí wọn ò mọ bí ó ti wá ni kí wọ́n fi jọba kílù wọn ó lè tò. Bí àkọ́kọ́ ti ń bá wọn ṣeré ń di ayò lọ̀rọ̀ bá ta sí létí. Wọ́n bá lọ sí ọ̀dọ̀ àwọn afọbajẹ. Ó ní kí ẹ dákun àjòjì gòdògbò lèmi o. Wọ́n sì ti ká níbi mo ti ń bọ̀ pé wọ́n dé ìlú kan tí ń wọ́ba pé wọ́n ní wọ́n ń wá ọba tọ́jú àjòjì gbò tó lu olùkọ́ èmi rèé o mo sì gbádé mi wá ní o. Wọ́n ní wọ́n bọ̀ sí gẹ́gẹ́ mà sí gẹ́gẹ́. Wọ́n ní wọ́n mọ̀ tí wọ́n àwọn náà pé àjèjì túbọ̀ yọ gbàdé wá ní ká fi jẹ́ ọlọ́tán òun náà rèé o. Ní wọ́n bá ní kí wọ́n ọmọ oyè wá kí wọ́n ṣe gbogbo ohun tó tọ́ kọ́wọ́ pè bí kí wọ́n fi jọba. Wọ́n ní àwọn òkùnkùn ní ṣe wàhálà ó ti gbádé wá kí wọ́n máa ní gbádé wọ̀lú. Tẹ́ ẹ mọ̀ pé orí àkùkọ náà bí adé orí ẹ̀ náà ni. Ó gbé orí àkùkọ bí adé ni adé làákàgùn. Làákàgùn làwọn aráàlú ń bá ní ní a bá ń ṣe kábíyèsí o kọjọba lóko. Ẹ jẹ ọba àwọn afọbajẹ tó àwọn màdífà o. Àti máa ṣe ń lo ìbáníkàṣe bẹ́ẹ̀ o. Kí kábíyèsí ó gbé adé orí rẹ̀ kalẹ̀ náà kó wá fi adé
tún ṣe ìwúre. Bí ọba ṣe ìwúre náà ṣe máa ṣe ẹ wá dé adé tiẹ̀. Ọdẹ Dùgbẹ̀ ń bá yín wí ní o. AMB Dùgbẹ̀ 1. Wọ́n ní ọdẹ èmi ọmọ yìí kù. Wọ́n ní ọdẹ kan. Lọ́wọ́ ní ọ̀yá kábíyèsí kẹ́ẹ̀tọ́ ìjọba tán pátápátá ẹja gbé adé orí yín sọ̀kalẹ̀ kẹ́ wá fi adé ìlú wa wúre fún wa bá a ṣe máa ṣe nù. Ó ní rárá o ẹ má jẹ́ àṣì o mo ti bá dé láti mọ̀ ń jẹ́ o. Adé eléyìí inbuilt adé ni o. Adé tí mo gbé wáyé adé gidi ni wọ́n ní sọ pé adé burúkú ni. Àní ẹja ìkàlẹ̀ ìdálù ìṣèlú bá a bá ti fẹ́ fìyànjú wa adé ìwúre ní ọ̀kọ̀ọ̀kan fi wúre fún wa adé ìṣẹ̀ṣẹ̀ wa kó tó máa dé gbogbo adé tí bá ń bẹ lórí tiẹ̀ náà. Ọ̀yá o kábíyèsí kádéwọ̀lú ẹgbẹ́ adé kalẹ̀ kí wọ́n fi ìlú wa wúre fún ọ̀rọ̀ bá di wòmí wò.